Thank you.
Baba Dasima, Baba Dasif, Baba Miriam, Baba Bilay. Kì í ṣe bí mo ṣe ìṣọ́ládé. Kì í ṣe bí mo ṣe. Wọléwọlé ṣé mo wá lọ́rùn lórí onígbẹ́ òṣè àfihàn ìṣe bí mo ṣe àfihàn. Ẹjọ́ kan ṣera wọn, ara wọn náà ò ṣe bá. Lọ́wọ́ bá kú báyìí ṣe é ní. Wọ́n bàbá Salam, àwọn ọ̀tá àbára àti oṣù. Wọ́n bàbá bàbá yẹn wọ́n lé àwọn tí ó gúnlẹ̀. Amataka àmọ́lù, ọmọ àti òbí ẹ̀dì rẹ̀ àláwé. Amataka àmọ́lù fún òkè. Odidi ẹni tó ti di ọ̀gá àwọn ọlọ́gbẹ́ ìyàdó. Ọ̀gá dáadáa ní ọ̀hún, ọ̀gá dáadáa ní. Àwọn ẹ̀gbá ẹlẹ́dì ẹ̀rù lójú náà fẹ́ ní. Ìfàdébọ̀jẹ̀ fún òkè wọn, ẹ̀sìn ọjọ́. Ìfàdébọ̀jẹ̀. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.